mẹ́ta tá a ti rẹni tàbí gbóhùn ara ẹni ẹ̀kọ́ àti náà lákìrẹ́ ẹni mú kí púpọ̀ ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yombikibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi òmí lẹ láǹfààní láti máa gbọ́ ní àyín arílùmọ́bí owó ọ̀rọ̀ náà ni àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi níbi tá a ti ń ka ẹja pé ní àyọkà níbi tá a ti ń ka ìwé aládùn ní àparí inú látọwọ́ ẹ̀gbọ́n mi àgbà nínú kọ̀wé ọ̀jọ̀gbọ́n Kọ̀tàn Kọ́lá Òní ṣé ẹ gbàgbé ibi tá a bá dé ẹ má bínú pọpẹ mi díẹ̀ ká tó tẹ̀ síwájú àṣà ọ̀pẹ lóko bẹ́ẹ̀ rí bí onídìí obìnrin kì í jẹ́ kó mólú ẹ̀kún ní bákun wá ẹ̀yọ́ àtúwà nǹkan fìdílé ẹ̀já tẹ̀ wájú láì gbọ̀sẹ̀sẹ̀ láì gbèsùgbẹ̀gbà orí kẹsàn-án ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àpẹẹlẹ tí mẹ́ńbẹ̀ ó ti wówó lọ ìlú ọ̀kan báyìí ní gbọ̀ngàn rí gbọ̀ngàn kan bóbó ọkàn gbọ́nrín mélòó gbogbo aráàlú tí wọn ò fún ní jẹyàn kan gbá kò síbi bí ọ̀fọ̀ ńlá bẹ́ẹ̀ ṣe lè fẹsẹ̀ tí ò ní tabara ilé tabara oko àwọn èèyàn dúró gògògó síwájú ilé wọn fọ́ lẹ́rán oníkálukú lọ́mọ bíi ọ̀bẹ ti bá òun ìbànújẹ́ tí ọba dá tilẹ̀ wá gògò ó pele mọ́ baálé ilé kú ìyàwó rẹ̀ wàlẹ̀ àṣà ọmọ kan tó kù wọ́n kùnrin àrìnrá àgbàbọ̀ wọn sì dẹni àwátì ń gbọ́ bọ́ọ̀ ní tó ṣe é burú tó wọ́n rókò ògùn rẹ̀ mí wọ́n rí ti fara yáde ìyàwó rẹ̀ ńgbà tí wọ́n dé ilé ìwòsàn gbogbogbò ní Èkìrè wọn ò rókò láìsí wọn ò rí ti ṣẹ́gun wọ́n débi jàǹbá ti ṣẹ̀ wọ́n wá wọn bí ẹni wá bẹ́rẹ́ wọn ò rẹ́nìkan wọ́n padà sí gbọ̀ngàn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ní kí wọ́n lọ sọ́dọ̀ àwọn panápaná wọ́n dọ́dọ̀ àwọn panápaná ní kí wọ́n padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá ìdààmú dààbò ikùn mọ́ ọ̀tún fẹ́rẹ̀ bọ́ sí tòsí àwọn ọlọ́pàá mọ̀ ní ẹ̀ka ọmọdébìnrin méjì kan rí ìwò lọ́jọ́ náà àbí wọ́n ń tàn yín ni o bí wọn ò bá wá tàn yín ó yẹ kí ẹ jèrè ó lè jẹ́ bẹ́ẹ̀ o èmi ò sí ń bẹ̀ lọ́jọ́ náà ṣùgbọ́n mo gbọ́ tí Dání ń sọ ohun tó jọ bẹ́ẹ̀ níjẹta ẹjẹ́ bá ń pè wá kó wá sọ láríjà ibi tí wọ́n gbé wọn lọ ojú ní rójú ṣàánú wọ́n pe Dání wọn mọ̀ rí Dání o Dání ọlọ́ràá dàdá ń dédé tó fi sẹ́lẹ̀ tó rin dàdàràjà ń jẹun ní kiri ńgbà tó yá sá ọ̀yọ́ lọ́ọ̀kan ọkùnrin gíga kan báyìí ni wọ́n ń bá ọmọge kan tagé bọ̀ wọ́n rẹ́rìn lóra wọ́n pínyà òun ló ń bọ̀ lọ́ọ̀kan yẹn ẹni ìyá rí là ń wá mọ́jú táyé ó ṣe tọ́ wọ́n ní dàgìnì dọ́rọ́ dé o ó kiri mẹ́rẹ̀ẹ́ ṣègbó dé o mẹ́rẹ̀ẹ́ ṣègbó àlùsí ẹ̀wà gbogbo àwọn èèyàn rẹ́rìn Dání dé ó ṣàlàyé ilé ìwòsàn tí wọ́n gbé àwọn ẹni wọn lọ níwò ọjọ́ náà gan ni wọ́n dé ìwò ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣe èèyàn àwa lè fi wá láàrò lásán á ń bọ̀sibọ́sì Ṣẹ́gun ni ò wá sẹ́ni ní àbí láìsí ni ò ṣe èèyàn wọ́n kọrí sí ìwò wọn lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ ṣùgbọ́n wọn ò rí nǹkan kan mú bọ̀ orí agara tí wọ́n wà orí agara tó dá wọn ni wọ́n wà tí Ṣẹ́gun àti láìsí fi yọ gólẹ́ Àyàndìran tí ò fìgbà kankan fi ọba dálẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀ lọ́kọ́kọ́ gan ní wọn kíá ló kí gọ̀ǹgọ́ bọ̀lù ọmọ ìlú òkú dà ó ti wọ́ owó lọ ó ti wọ́ owó roko ó ti wọ́ owó lọ ọmọ ìlú òkú àwájẹ ìbàbí ó bu gángan jẹ ó bu gángan jẹ ó bu gángan jẹ ṣẹlẹ̀ Àyàndìran ń dábí ẹdun tí ń rọ̀ bí òwe bó ṣe ń kúrú ló ń ga ilé olókù wo ni wọn ò ti máa Àyàndìran onílù Àyàndìran kan gbọ̀ngàn kan wíwọlé táwọn Ṣẹ́gun wọlé ariwo ayọ̀ sọ ni láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta èrò ti yàbò wọn àwọn kan ń fà wọ́n létí àwọn kan ń fà wọ́n láṣọ àwọn kan yẹ̀ wọ́n nímú lójú wò ìbéèrè lóríṣiríṣi báwo lẹ ṣe rìn ọlọ́run máa kú sẹ́wà ebi ò ti máa pa yín bí wọn ò kúkú jẹ́ wọn dà ń béèrè kan kí wọn tó máa bí wọ́n ní òmíràn bí wọ́n bá rẹ́rìn díẹ̀ wọ́n á sunkún díẹ̀ lẹ́yìn ìgbà tí gbagba gbogbo àti pọ̀pọ̀ ìṣó olókùn ti rọlẹ̀ ní ẹnikẹ́ni tó rójú ètò ilé ìtòwó náà sì wá ni wọ́n ṣe ju pé kẹ́ni ó bá fẹ́ dúró kẹ́ni ó bá fẹ́ máa lọ bọ́kọ obìnrin bá kú á lóun fẹ́ dúró ti ọmọ òun àwọn ẹni awé ọ̀rẹ́ ni àdúró ti bóbìnrin bá bòrìnbòrìn tó déédéé bẹ̀rẹ̀ mújó tó ń kọrin pé ẹ̀wù mi kọ́gì mọ́mọ́ tí débì mò ń rè o ẹ̀wù mi kọ́gì àjẹpèsè lọ́lọ́mọ ilé ọkọ ṣùgbọ́n sá kò sẹ́ni tó lọ nínú obìnrin Ògúnrẹ̀mí wọ́n jókòó gbágbágbá Ṣẹ́gun àti láìsí náà ò sì jẹ́ kí bí ọgbẹ́ nìkankan gbogbo nǹkan tó wà ní lágbàká wọn ń tọ́jú wọn sì gbàgbé tó pẹ́ lẹ́kìrì náà wọ́n tún ń ta àwọn eré oko pẹ́pẹ́pẹ́ wọ́n fi ń rárá wọn nílé ìwé wọn ò sì rẹ́ni yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ṣùgbọ́n láìsí mọ̀ wípé ntí ń tán léegun ọdún lọ́dún eégún wọ́n mọ̀ pé tó bá di pé kòkó ń pọ́n tàbí tí obì bá ń gbó lóko tàbí tí ẹyìn bá ń tó kọ oko tó ọ̀rọ̀ yọ bẹ́ẹ̀ dè tí ọbẹ̀ bá délẹ̀ tán tó tutù àdámú àbúlá ẹbí ará ìbátan
iye kan aláró lásán alábàápàdé mọ̀ọ́sọ torí èyí láìsí gba Ṣẹ́gun níyànjú pé kó má jẹ́ káwọn ọmọ fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o adé fún babaláwo tí ń dífá ojoojúmọ́ agbanikan ní ọmọ pé ntọ́pọ̀ yọ̀ tán ayé kì í tọ́ lọ bí ọ̀pá àbọn èmi ìbá ní bàbá tí ń sọ̀kan ẹnu ní ká máa sọ̀kan àpò torí ó lè dọ̀la káwọn èèyàn yín ó dé o kí wọ́n ní káfò kánìsó láéláé forever ìyẹn máa dé akérèmọdò lórí nǹkan rẹ̀ níkangun lónìí kangun ṣebí akó arápá lọ́kàngún sọ́run àbí àṣefẹ́ pín tẹ́lẹ́dẹ̀ tí èèkan lè mámú ó jèrè Ṣẹ́gun àmọ́ ó kó ku o ó ti gbàgbé pé láyọjú rántí mi ó lọ nílùú ìsìn nìyí kì í ṣèpè àlejò wọ́rí tiẹ̀ sọ lóòótọ́ ṣùgbọ́n tèmi ń kọ́ ẹni ta ni kí n jẹ́ ábà ẹ mọ̀ gbọ́gbọ́ ọ̀dà ẹ mọ̀ pé wé ti pẹ́ láàárọ̀ sí ó ti dọ́sẹ̀ mọ́ gbọ́ ṣùgbọ́n ọgbà etí òkè lamọ̀ká tó mi eyín ọ̀kan lamọ̀ká tó mọ̀ kóró ọ̀dà mo gbọ́ tiyín ẹ kúkú nígbà tẹ́lẹ̀ yàtọ̀ sí ẹ̀yún ọmọ gidi wo náà ló ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tẹ́lẹ̀ mo gbọ́ o bí eré ọjọ́ ń gorí ọjọ́ owó ń ṣe gọbọi ojú ọ̀lẹ́ náà la kúkú ti ṣiṣẹ́ owó tá a yá láìsí àti Ṣẹ́gun wá gbájúmọ́ ìwé wọn láìsí ní tiẹ̀ kò fi ara rẹ̀ lọ́rùn sílẹ̀ lọ́sàn-án lóru ìwé kíkà rìn ńgbà tí Ifẹ̀ yóò sì ti fojú tiẹ̀ sílẹ̀ fún ọmọ ọ̀rọ̀rùn fún un láti pọ̀ ọkàn pọ̀ sójú kan ọdún 3 péré ni láìsí ṣẹ̀ṣẹ̀ lò nílé ìwé sẹ́kọ́ndìrì gbọ̀ngàn tó fi wà ní kíláàsì kẹrin yìí lọ́wà ni ọ̀gá ilé ìwé bá pè é lówùúrọ̀ ọjọ́ ajé kan yóò wù mí kó báwọn ọlọ́dún karùn-ún ṣèdánwò àṣejáde oníwèé mẹ́wàá wọn yìí o ọmọ rọpọ̀n ẹni ò tó ti bàbá sí bàbá rẹ̀ sòpá ni gbogbo àwọn olùkọ́ rẹ̀ ló tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bá ní kó dánwò ló bí yá ọ̀kẹ́rẹ́ ó ṣeéṣe kẹ́ni tá a ṣàṣejẹ fún ọmọ lóyún mọ́ kẹ́ni tó wá tó èpò láwùlóyún ìbejì àbí mo purọ́ ni rárá sà ẹ purọ́ sà inú mi ìbádùn sà mi ò sì ní dójú tì yín ìbádùpẹ́ sà ó mọ Mr. Sọ́làjà bẹ́ẹ̀ ni sà ó ní kó lọ rí mo ti fi tó létí ṣùgbọ́n gbàdánì ọ̀gá kọ ìwé pélébé kan ó fi lé láìsí lọ́wọ́ láìsí dọ̀bálẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ó fò jáde bí ìmọ̀nà wà lọ́kẹ́ni tí wọ́n rán sí lára ọ̀gá ní kí n fún ìsà Sọ́làjà gba ìwé ó fi ìgò rẹ̀ sójú ó sì ká gbogbo àwọn olùkọ́ la ní dandan lá kí ọ̀gá ó jẹ́ kó báwọn ṣèdánwò kò wá gbọ́dọ̀ ṣètò alẹ́ bí o àgbàlagbọ̀ gbọ́dọ̀ rí kókó tó wá di àmúrí o láìsí náà kì í sọmọdé ọ̀dọ̀bálẹ̀ mo bá ti kó lọ́dọ̀ yín báyìí ni wọ́n mọ yàdọ̀ wọn lọ́kọ̀ọ̀kan tí wọ́n mọ dúpẹ́ tó bá ti ń bọ̀ lọ́la kó fọ́tò rẹ pélébé 3 bọ̀ sóò ní rárá sà ó mọ délé fọ́tò mo kàn máa ń gbórúkọ rẹ̀ ní sà tó bá dókè ọlá síbí ẹni tó ń lọ sí òkè ṣọ́ọ̀ṣì tó bá ti kọjá ojú kóòtù ni kó ti máa wo apá òsì rẹ kó tó kan mẹ́kùn bá lápá ọ̀tún ló ti kan délé fọ́tò lápá òsì mọ́yà níyànà apá òsì tó kọjú sí ojú kóòtù o kọ́ mọ́ bàa lọ bára rẹ lọ́jà alẹ́ o láìsí ọ̀wá níṣẹ́ méjì mọ́kàrí ìwé bí bá ń jẹun lọ́wọ́ tàbí tó ń ṣe iṣẹ́kíṣẹ́ yóò máa fi kọ̀rójú kan wòwe bí bá ń rìn lọ yóò máa jẹnu wúyẹ́wúyẹ́ nígbà mìíràn lórí ìrìn adédé kóraró adúró sí akọ́bàbò ayẹ ìwé kan tó tún rìn tó ti rún mọ́ ibẹ̀ wò a sì wọ́n rí inú kó tún tó máa lọ ọlọ́run nìkan ni ọ̀yá ń wèrè bá a bá dógún ọdún á pé bá a dọ́gbọ̀n oṣù á kò ìdánwò dé tán kíákíá ní fúlẹ́ńgé àwọn akẹ́kọ̀ọ́ dínkù àwọn tó ní nǹkan ṣe nínú wọn mọ orí máwé àwọn tí ò ní nǹkan ṣe ń sojú ayé bí wọ́n ṣe ń dáyà jára wọn náà ni wọ́n dára wọn lọ́kàn le wọ́n ní tọ̀tẹ̀ ìyá le o ojú ẹja ni wọ́n pè o wọ́n sì tún nílùú èbó ni wọ́n ti máa máàkì rẹ̀ kí lolúwa rẹ̀ wá fẹ́ kọ tí yọjọ òyìnbó lójú báyìí o ọlọ́run ọba irú àṣàkáṣà wo wá nìyẹn odòrí akáyín àkàrà dégun irọ́gbù ìlú èbó kọ́ ìlú àfínì ṣé èbó náà ni yóò máàkì yorùbá wọ́n dáhùn ọjà rẹ̀ pátákùn rẹ̀ wọn á kó lọ sẹ́kọ̀ọ́ dídùn lọ́sàn-án so kò séwu lóko àfi kìrìrì àparò sí rẹ̀ orin ìdùnnú ní létí ọlọ́dẹ ìyàlẹ̀ àti gìrìgìrì wọn gan ni yóò fadà rú dàpọ̀ nínú ìgbàgbọ́ mọ̀rìwó tí í sẹ̀sọ́ nínú pákà làwọn ti yan ìdánwò bẹ̀rẹ̀ kò sí ìsáǹsá mọ́ kò sì sí alárìnkiri aago 2 ààrọ̀ pẹ́ gbogbo ojú ti pé gbogbo ẹsẹ̀ ti kò ọmọ òkú ni ọmọ òye ni àṣàkìyà rẹ̀ pé ìwọ ọmọ náà ṣíṣe nìdánwò èsì rẹ̀ nìkan ló wà lọ́wọ́ Ọlọ́run ọba ó wà lọ́wọ́ ìgbáradì ó sì wà lọ́wọ́ orí tí wọ́n bá ti parí iṣẹ́ kan wọ́n á péjọ hàn gàngàn sábẹ́ igi mángòrò tó wà níwájú iléèwé wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá ìdáhùn sí ìbéèrè tí wọ́n bá pàdé nínú ìdánwò bí wọ́n ṣe ń bi ara wọn léèrè ìdáhùn sí àwọn ìbéèrè ọ̀hún
ni wọ́n mọ yẹnu ìwé wọn wò wàràwàrà báwọn kan ṣe ń fò fáyọ̀ làwọn kan mọ̀ di wọ́n mọ́ rí ọmọ àròbó kan wà láàrin wọn David ní jẹ́ kò lórin méjì bí wọ́n bá ti sọ ìdáhùn sí ìbéèrè kan ní yé mo ti gba àgbégi ó tó ẹ̀ márùn-ún tí láìsí fi àṣìṣe rẹ̀ hàn David olóko ọba mo ti gbé gbági làwí bọ́rọ̀ tún kọ̀rọ̀ lọ́jọ́ kejì David á ní òun tó ti gba àgbégi abájọ lára rẹ̀ gbogbo ìdánwò tí wọ́n ṣe ńlọ́pẹ́ sójú ọwọ́ fún láìsí àyàfi ti ìṣirò tó ti sóore dáràn ó sóore oore sì kú lọ́wọ́ ńgbà tá a bá fi wíkà láàfin san irọ́ gbu láìsí sóore wọ́n sì fi bí so wọ́n ń ṣe ìdánwò ìṣirò lọ́wọ́ lọ́jọ́ yẹn ń gbé láìsí ní lọ́tún lọ́sì ń gbé náà sì kọ́ o àbí àwọn ọmọ iléèwé kọ́ ọ̀kẹ́nubà kò jẹ́ nǹkan èèwọ̀ wọ́n rọra ń kígbe ọ̀hún ni jẹ́jẹ́ ní mú ní purọ́ ọ̀nà fún òní gbòǹgbò láìsí so ti ṣe nọ́mbà 4A ń gbọ́ láìsí so sì rántí simultaneous equation nọ́mbà 2 láìsí jọ bá mi kọ́ almighty formula síbí olúwa rẹ̀ ó mà tún lọ bá nọ́mbà 6 gbége ńgbà tó sùn láìsí lọ́ba taari ìwé tó ti ṣiṣẹ́ sí wọn ó máa wá ìwé mìíràn ó fi ń bá iṣẹ́ rẹ̀ lọ ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ èròǹgbà rẹ̀ ni wípé kí wọ́n dà á kọ tán kí wọ́n dá a padà fóun kó ń ọjà má èyí tó wà lọ́wọ́ òun kó dodidi mètí láìsí fojú sí ọ̀nà ọgbà bẹ̀ kí ìwé láìsí ó tó rìn dé ọ̀dọ̀ David àsìkò ti lọ jù ìṣẹ́jú méjì péré ní àsìkò yín kù o ẹ má gbàgbé láti kọ nọ́mbà yín o bí èèyàn bá ṣiṣẹ́ tí ò kọ nọ́mbà sí àṣedànù ni o mo wí tèmi o ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. àwọn kan rẹ́rìn-ín àwọn tí ara ti tù díẹ̀ láìsí ò lè rẹ́rìn-ín ọmọ alárìjà bíi tíwèé rẹ̀ wọlé sí bó ṣe ń wò wèrèwèrè kéré làwọn ọ̀gá rẹ̀ ń jágbe mọ́ pé kọ́kọ́ júmọ́ iṣẹ́ rẹ̀ bó ṣe ń fọwọ́ tó àwọn èèyàn làwọn yẹn ń já wọn ìwọ̀n ìbí ẹni nírun láìsí lanu kò lè pàdé ṣé bójú ṣe ríre tá a fi jobì lọ́jà Ẹdẹ bí wọ́n bá fẹ́ gbàwọn ìbá ni wọ́n sojú àánú bí wọ́n bá yóò tán wọn adóko olúwa rẹ̀ David náà ò lè rẹ́rìn-ín ọyẹ ìwé láìsí wò àwọ̀ ìwé 6 tó kún sọ́sọ́sọ́ lójú tẹ̀yìn ìṣẹ́jú méjì oòrùn tó wà lókè yóò tó aṣọ gbẹ o oòrùn eléyìí tí ẹ ti wọ aṣọ òsì tí ìró David mú okùn tẹ́rẹ́ tí wọ́n há fún wọn ó fi so ìwé láìsí mọ́ tiẹ̀ ń gbọ́ ọ̀rẹ́sẹ̀ wèrè ògùn sóògùn níbo ló ti fẹ́ rí tèèyàn gidi bò David ronú díẹ̀ ní wọ́n bá rí i pé ìsọwọ́kọ̀wé ti bẹ̀rẹ̀ ìwé yàtọ̀ sí ti ìparí ńkọ́ ṣe bí wàràwàrà lèèyàn fi bẹ̀rẹ̀ ìdánwò níbi tó bá dá lára tó balẹ̀ báírò dúdú mọ̀ ní láìsí lò yìí búlù mọ̀ ní tó báírò kì í dákú ni àbí kì í jó tán ẹni tá a bá tiẹ̀ rí kọ́là àmọ́ lójú níbo ni wọ́n tiẹ̀ ti fẹ́ rò ná ká tiẹ̀ bá gbogbo ẹlẹ́yìn òtì bóun ọ̀bá wa dàbí ọgbọ́n báyìí kí lòun rí kọ tẹ́lẹ̀ náà àbí awulẹ̀ wúláyà kápá gómọ́ ìdánwò lọ lẹ́yìn ìdánwò àdúrà ló sì kù fẹ́ni tó bá mọ̀ ọ́n gbà ìrìn àrè fẹ́ni tó bá mọ̀ ọ́n rìn gàrú fẹ́ni tó bá mọ̀ ọ́n ṣe àwọn kan dùn ìgboro gbọ́ngbọ́ngbọ́n wọ́n ń wá ọmọ kékeré wọ́n ń sọdẹ ilẹ̀ kiri ọjà alẹ́ nírọ̀lẹ́ ẹlòmíràn nínú arọ́wọ́mú ẹlòmíràn a sì rí jàre níbi táyé ti yan orí kàìndé ọ̀yàn ń bẹ̀ àwọn mìíràn já ìlú bíi kán ìjà ní bí orò ọwọ́ tó bá dilẹ̀ lè sún wáṣẹ́ fún bí wọ́n ṣe ń kúrò wọn ní òkè ọlá ni wọ́n ń gbọ́ ní òkè ẹ̀gàn bí wọ́n ṣe ń gúngò ní ẹlẹ́rùú ni wọ́n ń gùn bẹ́ láyé pé gbogbo àwọn òṣòro ọlọ́mọge lọ́kẹrin lọ́wọ́ wọn lè lé wọn láti adẹnugàdé òkè ṣọ́ọ̀ṣì wọ́n ya ìyàkóyọ̀ ọ̀hún ó kò ní díẹ̀ èsì ìdánwò dé ara gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lọ́rọ̀ wẹ̀sì bí ìgbà tí wọ́n ju aṣọ ẹlẹ́kọ̀ọ́ sómi eré àsápajúdé gbogbo wọn sádélé ìwé níbi tí wọ́n lé èsì ìdánwò ọ̀hún sí ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń padà bọ̀ wọ́ọ́rọ́wọ́ ni ṣe ni wọ́n ń kásẹ̀ ìyàwó bí ẹni tí ń bọ̀ láti tẹ́ òkú imú wọn fi ń dá gbogbo ẹni ọba kí wọn lóhùn ìdáhùn òsì ní bá ìbéèrè mu báwo ni rìsọ́ọ̀tì ẹ má da olùsí wọn ló ń jàre ṣé kò sáà bá orí wọn ló burú orí wọn ló dàrú ìsọ̀rí lè sì ìdánwò ọ̀hún tàwọn kan kújú òṣùwọ̀n tàwọn kan pèrèjú òṣùwọ̀n táwọn kan tẹ̀dí òṣùwọ̀n lásán ti láìsí kún ojú òṣùwọ̀n ó sì tún wọ́dà sílẹ̀ àkìmọ́lẹ̀ àkúnwọ́lẹ̀ bí àṣà bíbélì kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajájẹ́ náà ní ti ṣírò láìsí kùnà ń bẹ̀ pátápátá ni kàyéfì lọ̀rọ̀ ń jẹ́ fáwọn èèyàn ìyẹn àwọn tọ́rọ̀ òye gbogbo wọn ń kọ ha wọ́n mọ̀ wípé láìsí ló fi ogún òbí rẹ̀ tọrẹ fún Dáfídì kò sì gba ọsẹ́mọ̀ọ́sọ ọ̀rọ̀ Dáfídì ọ̀hún sì wá rèé gbàmú ọ̀ràn bá ní atadodo ọ̀ràn kọ́ Dáfídì ní èsì tó dára jùlọ pátá nínú gbogbo agbègbè nínú ìṣirò ó sì kùnà gbogbo iṣẹ́ yòókù láìsí ní èsì tó dára jùlọ pátá ní 7 nínú iṣẹ́ 9 tó ṣe kò sì kùnà nínú iṣẹ́ kankan kàrí ìṣirò
ọ̀rọ̀ kan ti yunifásitì láìsí gbọ́nrí ó ní láìsí ìṣirò òun ò lè kọ́ ẹ̀kọ́ tó wù òun ìyẹn ìṣègùn òyìnbó ìmọ̀ nípa ẹ̀rọ tàbí tí iná mọ̀nàmọ́ná ń kọ́ ọ̀hún kẹ́kọ̀ọ́ gboyè kó o di lọ́ọ̀yà ọ̀ràn rí ìmọ̀ nípa ìṣèlú ń kọ́ ó ní láéláé fún àbàdà ọ̀gá iléèwé sọ olùkọ́ sọ ọ̀rẹ́ sọ Ṣẹ́gun sọ bàbá lọ́jà sí ńgbà tán bíi pé kí ni ṣíṣe ó ní iṣẹ́ lọ́kàn torí pé ìwé ẹ̀rí gan ò tí ì dé láìsí lọ gba ìsìwé ìdánwò tí ọ̀gá iléèwé fi ọwọ́ sí àyàngbé ajádùn ṣùgbọ́n kinní kan lèèyàn máa jẹ kájọ tó gbẹ èèyàn jẹ́ sọ pé ó dìgbà tóun bá bímọ kóńgó tó rán ọmọ níṣẹ́ ó ṣe ní àyábẹ́ẹ̀lì ọ̀bẹ́árẹ́ ọ̀gá tó ń rọ̀ ọ́ lọ́jọ́ yìí kò gbà jíjáde tó jáde pẹ̀lú ìwé tó wá gbà lọ́wọ́ ṣe lọ́fàyà kíyà pẹ̀lú fèyí tó ti ń dúró de láìsí kọ hà àyà rẹ̀ sọ kúlú fèyí rí àgbẹ̀ ẹlòmíràn ìjẹ́ ojú rẹ̀ ò tún kún régé ju tàtẹ̀yìnwá lọ báyìí fèyí ọláìdé àgélé tí ló mú okùn táàdẹ fàpárò àgélé tí ló mú láìsí rántí ọjọ́ burúkú èṣù gbomi mu sọ́rí o senior ẹ̀yin ni mò ń dúró dè ká èmi nìkan tán ẹ gbà ó dàbọ̀ láìsí délé ó tún èdìdì tí fèyí gbẹ́rẹ́ lọ́wọ́ wò ìwé pélébé kan wà ńbẹ̀ ohun tí wọ́n kọ sí ara rẹ̀ ni kó oríire o ayọ̀ náà kò ní dé ogbó o ẹ sì mọ rántí àwa náà nínú àdúrà o kò báyìí lọ kò sí olólùfẹ́ mi ọ̀wọ́n kò sí ẹ̀mí ni tirẹ̀ títí ayé ohun tí láìsí sì tún rí ni síngílẹ̀tì tuntun méjì àti sẹ́ẹ̀tì kan láìsí ronú kọ̀mí tí ì bá ṣé ìjà ti parí ni àbí báwo ìwọ ni ọ̀wá ṣàlàyé èyí tó fẹ́ ṣe sínú lẹ́tà sí obìnrin ohun tí wọ́n bá fẹ́ jẹ wọ́n kọ́kọ́ mọ́ lójú o wọn ò jẹ́rìn lókùn tọ́ ṣùgbọ́n bọ́mọdé bá ń ṣe bí ọmọdé àgbà sì ṣe bí àgbà fèyí èyí ọ̀wá gbàgbọ́ jù inú mi dùn o kódà bẹ́ẹ̀ yẹn gẹ̀ẹ́sẹ̀ ń bẹ̀ kò lè kọ́sẹ̀ kò ṣe mo dúpẹ́ ọlọ́run ajá bára wa kalẹ̀ tí ọ̀sá àṣogun mákọ̀sọ́ tẹ̀ mọ́ àbí o lè fojú kàn mí fẹ́rẹ́ ọ̀rọ̀ ti wà ńlẹ̀ rẹpẹtẹ òkókó rébè kankan ti mí sí èkùrọ́ lálábàákú ẹ̀wà bájá bá sunkún ọdún láyé ẹran ògún ni ọkàn tèmi ò tàn mí jẹ rí o ìgúnnu lónìí tápà lọ́nà gan-an èmi ní tirẹ̀ láìsí. àárọ̀ ọjọ́ kejì ní Ṣẹ́gun mú ìwé lọ ó sì gba ìsìnkú bó ṣe ń bọ̀ lọ́sàn-án senior wa bí bá tanra yín jẹ tẹ́ ẹ jẹ́ kí n gbọ́ o inú bí láìsí Ṣẹ́gun èrè nígẹ̀ yìí ṣá ṣé mi ni mo ń tanra mi jẹ tó wá dájọ́ tí mo lè fẹ́ lọ ni ta ló tiẹ̀ fẹ́ tẹ́lẹ̀ sí ọ very ugly thing Ṣẹ́gun kọ́kọ́ rẹ́rìn tẹ́rùn kó tó fún láìsí lésì ẹ̀rín yín kàn máa ń pa mí ni bọ̀dà sẹ́fẹ̀ yìí náà lẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ àbẹ́ ẹlòmíràn ọmọ tó dáa bí ẹgbára ọmọ táwọn tíṣà ń kú tì lọ́rùn wọ́n tiẹ̀ ti ń kú tì lọ́rùn olóṣèlú gẹ̀yẹn ṣá èmi ni mo dáa tó báyìí ló sì ń pa kú lọ àfọ́rí àfọ́nú àfọ́fún gbé mu ṣé kò mọ̀ wípé wọ́n á kàn useless òun lásán ni Ṣẹ́gun tó rẹ́rìn ṣé ẹ ti wá gbà báyìí pé ọmọ dáa síbẹ̀ ẹ ti wá rí báyìí pé ara ní ń ta yín ara òun sì ń gbóná pẹ̀lú láìsí náà tó rẹ́rìn ìyá ń jẹ̀wọ́ gan ó sì ń jẹ̀kọ́ òótọ́ tiẹ̀ níná tọ́rọ̀ bá ti di ti fẹ́ yìí áńkàlì yín wọn kù díẹ̀ ẹ kì í farabalẹ̀ rárá ẹ̀yin ẹ̀ wò ó ohun tí ẹ̀mí rí tí fẹ́ yìí kọ́nù òwe ni pé ẹ fẹ́ máa tan òun ni ẹ ò ní òun fẹ́ ó rò bẹ́ẹ̀ kí ló wá dé tó ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ sàkátà pàrọ̀ làgbà sétọ̀ sẹ́ẹ̀sì wàá mọ̀ wípé ohun yìí ṣàgbàlagbà òlù ẹlẹ́jẹ̀ tútù ni ẹ̀lẹ́ tí ò bá nǹkan sí ọ o Ṣẹ́gun wo kí apá ti fèyí tì náà mò ń lọ Ìbàdàn lọ́la o mò ń wáṣẹ́ lọ o ẹmẹ́nìkan Ìbàdàn ni rárá àyúnbọ̀ ni mo bá lọ láàárọ̀ má dé lálẹ́ tó Ọlọ́run yọ pànà mọ́ o àmínà yàrá bè láìsí ti jíde Ìbàdàn káago 8 àárọ̀ ó tó lò wọ́n rìn ẹsẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ bó ó dé báǹkì Wema ti ọ̀nà Ìwó ó dé ti aláfọwọ́sowọ́pọ̀ tó wà ní Agodi ó sì yọjú sí wọn nílé iṣẹ́ tẹlifíṣàn tìjọba àpapọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé gómìnà láìsí òrígbé ráríwọ̀ ẹ̀tẹ̀ ní gbogbo wọn ń filẹ̀ tí wọ́n pa làpálàpá Táyọ̀ wá wo èsì ìdánwò ọmọ yìí bó ṣe dáa tó Jésù English A3 Biology A1 Physics A2 Chemistry A2 Maths F9 Yorùbá A2 Government A1 Econs A1 Literature C4 University sọ́ọ́sẹ́ sí àbúrò rẹ ni rárá o iṣẹ́ ló ń wà mọ̀ sí o mo tí ì fẹ́ gbàyàn bí báyìí láìsí rìn ẹsẹ̀ rẹ̀ bu tátá aago 7 alẹ́ ti lù kó tó padà dé gbọ̀ngàn Ṣẹ́gun bomi sẹ́ẹ̀kùlé fún un ọ̀wẹ̀ lẹ́yìn èyí ló gbé ẹ̀bà tó ti tẹ́lẹ̀ sí ó sí níwájú ó
ọjọ́ jẹun kọjá àlàjì kó tó pinnu ohunkóhun sí ọwọ́ dẹ ẹnu ẹ̀ láwà jẹ́ ká wo ọmọ tí ọ̀la ó bí. ọjọ́ kejì ni láìsí rí sẹ́ńbàdàn wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa ní bí àlá bí ẹ̀tàn ó bẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ náà ní Dùgbà Aláwo. iléeṣẹ́ adójútòfò kan ló kọ́kọ́ wọ̀. àwọn tó lọ bá ní kọ́ lọ rí ọ̀gá ó dàgbẹ́ ni pé wọ́n fẹ́ gba àwọn òṣìṣẹ́. ọ̀gá wò ó látòkè délẹ̀ ó sì yẹ ìwé tó kó lẹ̀ wò fínífíní àti ti èsì ìdánwò àti èyí tó sọ nípa ìwà rẹ̀ yunifásitì láìsí kí ọ̀rọ̀ mọ́ ọ̀gá lẹ́nu. kọ́mọ̀tì ẹ̀wá jẹ́ èsì ìdánwò yìí náà ni yóò ṣe léṣù lẹ́yìn òun. àbọ̀ràn ni àníkóhun tó wù ní ó jáde nítọ́dá jáde tó bá dáa tí òwú ní ń kọ̀. ohun tó wù mí ò wọ̀ ni kì í jẹ́ kọ́mọ ìyá méjì ọ̀pá ọ̀pọ̀ fóbìnrin kan ṣoṣo. báyìí ni wọ́n ṣe nǹkan mi ọ̀yàtọ̀ tó fi dé Sókótó. yunifásitì kọ́ pólì ni ẹ wò sà mi ò níyà mi ò ní bàbá iṣẹ́ ni mo fẹ́ ṣe ẹ sì gbádùn mi sà bẹ́ẹ̀ ní í dùn. níwọ̀ tó jẹ́ pé owó díẹ̀ ló fẹ́ tùjọ kó fi padà sílé ìwé rárá o Ọlọ́run gbọ́ tẹ bá lè bá mi wò ó mo mú mi ayé sin ọmọ ìdíyà mo máa rú yín bàtẹ́ èèyàn bá ti run owó iyebíye lẹ́yìn lórí tán tẹ̀ ti gbẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ ọjọ́ kan ni yóò di ráú yóò di pàfi Ọlọ́run kó má da fẹ́ni tó bá purọ́ sàgbà gbé ẹ̀mà ìdíyà láìsí ń wọ ọ̀gá tí kàtẹ́gbẹ́ ńlẹ̀ ó dàbí ẹni pé kó da ẹ̀sẹ̀ bò ó mọ́lẹ̀ ó lọ sí olórí burúkú orí rẹ̀ rárí bí kété omi imú kò dòdò bí ó ń di arúgbó ẹnu ti pọ̀nà bí ìpèrè ọ̀yà ikùn lọ́lọ́ rẹ́rẹ́rẹ́ bí àgbogò kóyè olòsì olórí burúkú ó dúdú rárá bí kòńtà wèrè lásán ṣé kí n wá mọ́ ẹ lọ ní sà. ọ̀gá fẹ́ dáhùn ní tẹlifóònù orí tábìlì rẹ̀ dún kanran hello. ọ̀gá fetílẹ̀ ọ̀dákẹ́ lọ bá rí láìsí kò sí ọkọ̀ ní sọ́nà ta láwàní padà wá ná rárá kì í ṣe wọ Délání mò ń gbọ́ what a coincidence ọ̀kan wà níwájú mi báyìí àmì ò mọ̀ rí o àmọ́ ó look promising applicant ní na o rárá àwa ò lè gbà á because of this policy of continuity is on his way. ọ̀gá dá tẹlifóònù padà sórí ẹ̀kọ́ my dear tó lè ṣiṣẹ́ ní báńkì dá ẹ̀sà báńkì wù mí gan bákàdé mi fún mánéjà wọn ní Union Bank ń dìpẹ̀ nígbà yẹn Adélàní Akínbámi lórúkọ rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ sà. ọ̀gá tí wọ́n rán láìsí sísí pinlẹ̀ ó sì sangun ó pupa dòdò ọmọ tónítóní gbogbo inú báńkì ọ̀hún tutù dúndúndún ó dákẹ́ mẹ́nẹ́mẹ́nẹ́ gbogbo à ń gbowó à ń sanwó wọ́ọ́rọ́wọ́ ni orí láìsí wú ó dìde jàn Olódùmarè ọjọ́ bọ́ sí o. ọ̀gbẹ́ni Akínbámi yẹ gbogbo ìwé láìsí wò fúnrẹ́fúnrẹ́ bọ́tì nìkan lẹ́gbẹ̀ẹ́ tábìlì rẹ̀ aago sì dún ara wọn níta kò pẹ́ ní ọmọkùnrin ẹgbẹ́ láìsí kan wọlé gbà kó lọ sí ẹ̀dà ìwé yìí méjì wá kó sì mú fáìlì kan bọ̀ fún mi onítọ̀ ń gba ìwé ọlọ jókòó láìsí gba ìwé yìí àti báírò kó kọ̀wé sí wa pé wáṣẹ́ gẹ́gẹ́ bíi kàṣíà ètò ẹ̀tọ́ ní gbogbo nǹkan níbí o ètò ẹ̀tọ́ níyan gan tó ọmọ o ká ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí ṣe rí. láàrin ìṣẹ́jú 5 ohun gbogbo ti parí láìsí ti kọ̀wé tán ẹni tó lọ sí ẹ̀dà ìwé ti kó o dé ó sì mú fáìlì tí ọ̀gá sọ bọ̀ ọ̀gá kọ tiẹ̀ sára ìwé tí láìsí kọ ó sì kó gbogbo rẹ̀ sínú fáìlì. ọjọ́ wo lọ fẹ́ bẹ̀rẹ̀ òní náà dáa sa báyìí rárá o bẹ́ẹ̀ ló mú wọn láyà rẹ tó ni jẹ́ kó dọ̀la aago 7 àbárọ̀ tírọ́sà sẹ́ẹ̀tì táì ó ti bá lẹ́tà rẹ̀ ńlẹ̀ lẹ́tà ìgbanisíṣẹ́ kókó oríire náà o láìsí fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ṣe ló ń ṣe hà bí ẹni tí wọ́n kọ lọ́pẹ́ lọ. báyìí la parí orí 9 ìwé rìn àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n àgbà nínú ngọ̀tàn ẹ̀gbọ́n mi Kọ́lá Òní. orí 10 láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mbẹ́mbẹ́ lápátábà lájìwọ̀wọ̀ ẹ má gbàgbé gbàkígbà tẹ bábá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ má fò kó lórí ẹ má skip kó lórí ànímọ̀sọ kó lè bá àjẹgbà fún mórílé tí í ṣe gbà fún gbàdá lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsùn ránṣẹ́ lé àti pàápàá kó lè jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel yìí Awikonko TV àtàwọn channel àgàdá tó tún kù bíi ẹwà èdè Yorùbá TV oríkì Yorùbá TV òwe Yorùbá TV ìkórìtà kò yé mi Comedy Magic TV àti bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851
9362. ẹ má gbàgbé Awikonko broadcasting tutorial ẹ̀kọ́ òní pẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ 5 oṣù kẹsàn-án òun náà la máa wọlé. Bákan náà ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ fẹ́ kọ́ ọmọ yín ọgbọ́ kí wọ́n sì lè sọ èdè Yorùbá dáadáa, àǹfààní àtòrí ọ̀fẹ́ ń bẹ online tutorial fún àwọn tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ látọmọ ọdún 4, 5, 6 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, èdè àti àṣà Yorùbá ò ní wọmi, irú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́rẹ́mẹ́rẹ́ bí omi àfòwúrọ̀ gbọ́n àjò wa ṣe o.